Ọmọ ọdún adé òjò pèrè òjò pẹ́ wàrà mi dànù. Ọmọ àláwó tó pèrè òdùn mi ọmọ ọdún adé bí àsọ̀rẹ́ tó pa mọ́ mi lára. Ọ̀bù èèyàn ní bọ́ sọ́ọ̀lẹ̀ bójò bá ń rọ̀. Bójò bá ti dá máa mú mi ìbora bí ọmọ ológun aṣọ. Ọmọ òkú ajá ọkọ mi mọ́lẹ̀ ẹ̀ gbọ́dọ̀ jẹ ayé rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ mú bàtè. Bọ́kọ̀ bá jiná àníkẹ́ pín tèmi dèmí. Mo bẹnu ajá tó fi ń gbé tí fi ń gbó mi. Bó bá gẹ̀ǹgì ayẹ tó fi ń gbẹ̀ mí mo sáfẹ́ ẹ̀bẹ́nu ẹgbẹ́lógún tó fi ń gbó mi eyín ọ̀kọ́ bí ọ̀pinkin ìrọ̀ rẹ̀ bí ìlàgbà ohun mélòó la fi gbé àyín dìde ní kókó ọlọ́ta ohun mẹ́ta la fi gbé àyín dìde ọgọ́ta ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àkàrà ọ̀pátẹ́rẹ́ ẹgbó rẹ̀ lù la fi gbé àyín dìde àbí bẹ́ẹ̀ wọn ò jọ̀nà bí ò tiẹ̀ jọ lé ó sì mọ̀ túmọ̀ ní ìsìn. Ọmọ ajá dúdú tí mo rí ń bẹlẹ́gbà mo fi gbogbo ọ̀rọ̀ mi rọ̀ fésù ọ̀pìn ọ̀rọ̀ tí bá ń dùn mí kí n má bẹ́sù sọ ọmọ ọdún adé òjò pèrè òjò pẹ́ wàrà mi dànù òjò àláwó tó pèrè òdùn mi ọdún adé gẹ́gẹ́ bí aṣọre tó pa mọ́ mi lára ọmọ òkú ajá mo láà gbọ́dọ̀ jẹ ayé rẹ̀ àgbọ́dọ̀ mú bàtè ọkọ̀ bá jiná kẹ́mú tèmi dèmí mo bẹnu ajá tí fi ń gbó mi bó bá gẹ̀gẹ̀ àyẹ̀ tí fi ń gbò mí eyín ọ̀kọ́ bí ọ̀kínkín irú rẹ̀ bí ìlàgbà agbede méjì ẹ̀ bí àpò òjò lórí bí mo mọ̀nà dé ní ìwọ kìí dé ọmọ ọdún adé níbi ẹnu sì kún mi dé ní ìwọ rò mọ́. A dúpẹ́ o pé fún àǹfààní tẹ́ fún wa yìí ìdí fún wákàtí ọ̀wọ̀ yìí gangan ó wà lára tí mo torí ẹ̀ tí odidi Èkó wá pé mo gbọ́dọ̀ wá mọ baálẹ̀ agboolé mi gangan. Mo sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé mo ti ní àǹfààní àti jókòó tì yín báyìí. Àwọn mo wá tún jókòó pẹ̀lú yín kì í ṣe ní ibikíbi ó tún wá lọ jẹ́ abẹ́ igi àyàn. Bẹ́ẹ̀ tó yẹ pé òun gangan òun ni wọ́n fi sọ sábàbí orúkọ tá ń jẹ́. Nígbà tá a wà ń jà tá a ṣẹ̀ ké wọ́n máa kí wá ní ọmọ arẹ́sẹ̀kẹ́rẹ̀ wọ́n ní àwọn arówó rọrí ọmọ òsùn fẹ́lòmíì ká ní ọmọ baálẹ̀ ọmọ gbàdá òkè àyàn ohun èmi tẹ̀ rò pé àwọn àyàn tó ń lùlù ni. Ó wáyà mí lẹ́nu nígbà tó sọ pé rárá ó ní igi kan tó ń pè ní igi àyàn igi irun àyàn tún ni igi àyàn tí ń bẹ nínú ìtàn Ṣàngó igi àyàn bó ló ṣe wá di àyàn. Pronunciation àwọn èèyàn ìgbẹ́rọ̀ kalẹ̀ àti àwọn ló lọ èdè yẹn débi tí igi àyàn mọ̀ àwọn èèyàn fẹ́ pé nǹkan ní ọ̀nà tó gbà rọrùn. Àyàn ni ò bá jẹ́ òkè àyàn ni igi ń sì rèé. Bẹ́ẹ̀ ni látọdún náà orúwé ní gbogbo àbọ̀ ṣe máa tutù ní. Kódà pẹ̀lú gbogbo ìlú ṣe gbóná tó adé bí báyìí ó sì tutù rọ̀ bíi pé ẹ dákun mo fẹ́ kẹ́ a fẹ́ mọ̀ yín bó lẹ ṣe jẹ́ gan-an lórúkọ yín àti ipa tẹ́ ń kó ní ìlú níbi tá a wà yìí lọ. A dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run ló nípa rẹ̀ tí ń kó àbá ìlú àbá lọ́dọ̀ àwọn tó ní wá wọ́n bí mi sínú ilé ìná inú agboolé ìná bí mi sí tí wọ́n rí bí mi mọ́ wọ́n bí mi síta mo gbé ní bíbá yìí púpọ̀ ṣùgbọ́n ti pẹ́ àti kúrò nílùú nígbà tí kádàrá dé wọ́n pè wá ká wá ṣe olórí ilé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ nínú ilé wa wọ́n máa ń pè àdá sí àdá ìgbà tó kan àdàbí kan a sọ pé àwọn fẹ́ gbogbo àwọn bàbá wa sì panu pọ̀ wọ́n pè mí lórí fóònù pé máa bọ̀ ìwọ la fẹ́ tó sún wa débi tí adé náà àwa wò pé ẹni tán bá pè náà oríire náà ni so call to service ni so ká wá sí ilé ká dẹ̀ sí lọ́run látara ilé ní ìgbàgbọ́ títí wa débẹ̀ tí mo sì mọ̀ pé láṣeyọrí ń bẹ̀ so bí a ṣe dé náà ni a sì gbà tọwọ́ tẹsẹ̀. Fẹ́ kẹ́ bá a dá ọkọ yín. Orúkọ mi ni Alhaji Builder Muhibudeen Babatunde but Muibi ni gbogbo èèyàn mọ̀ mí sí.
ọmọ Omítúndé. Èmi ni baálẹ̀ Òkè Àyàn tuntun lónìí. Èmi sì la kọ́kọ́ baálẹ̀ tó jẹ́ ọmọdé. Àwọn bàbá wa tó bá jẹ́ baálé ilé ló máa ń jẹ baálẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. So bàbá wa tó gbéṣẹ̀, àwọn ọ̀dọ́ wọn náà ti pín pé ìwọ jẹ́ baálé kí ìwọ jẹ́ baálẹ̀. Èmi wá ní ẹlẹ́ẹ̀kejì ẹni tó máa jẹ́ baálẹ̀. Ni ọ̀rọ̀ wa wá láti ìlú àti inú ilé pé ọmọdé ni a fẹ́. A sì fẹ́ ọmọ tí ó faramọ́lé, tí a lè máa rí bá sọ̀rọ̀. A pọ̀ gan ta qualify fún ta tó ṣe, bẹ̀t gbogbo wọn àtọmọdé àtàgbà àwọn tó ń jẹ́ àwọn èrò náà pé máa nìṣó lọ síwájú wa. Gbogbo wa lájọ ṣe papọ̀. Ẹ sì jẹ́ pẹ́ láṣẹ. Àmín bàbá. Ẹni kánjú lọ. Àmín. Ilẹ̀ òní kánjú gbé yín. Àmín, àmín. Mo gbọ́ pé òòṣà wa nílẹ̀ ní Òkè Àyàn Ọ̀ṣun ni. Bẹ́ẹ̀ni. Wọ́n máa ń pín pé ọmọ Ọ̀ṣun Òkè Àyàn. Àwọn ọmọ Ọ̀ṣun òpùrọ́ tó máa ń ké wa bẹ́ẹ̀ ọmọ Ọ̀ṣun Òkè Àyàn, ọmọ Ọ̀ṣun òpùrọ́. Ṣó ti wá parun ni? Ó wà. A dé bẹ́ẹ̀ ń sìn. Ilé tuntun tẹ́ ń wò tí rúfù yìí, ilé rúfù tẹ́ ń wò yìí, ibẹ̀ la ṣe tún kọ́ fún tó a ṣe gbogbo ẹ̀ tóní. Ó wà ń bẹ̀. Ìyẹn kan fídíò ẹ̀ nísìnyí. Agbé òòṣà yẹn wá ní láti Ìrágbìjí. Wọ́n fi ń sọ pé àwa lọmọ ọmọ ikú Ìrágbìjí, ọmọlé ẹlẹ́mọ ni wá ní Ìrágbìjí. Ọmọ òkè kan rèpìtì tó ti Ìrágbìjí, ọmọ ẹlẹ́mọ tó bẹ́lẹ́mọ. Bẹ́ẹ̀ mo sì lọ ọmọ olókè méjì takọtabo lábẹ́ àǹgbá. A lè pẹ́ wá lọ́mọ Ìrágbìjí báyìí. Ìrágbìjí ni wọ́n à ń jọba ń bẹ̀ dọ́là. Ọmọ Lálọ́rẹ̀ l'Ókè Àyàn, ọmọ ikú Ìrágbìjí, ọmọ ẹlẹ́mọ tó bẹ́lẹ́mọ sílọ, ọmọ arìnbí ìsàràwọ̀ ọjà, ọmọ ẹnkókó àjíwèrè, ọmọ yèyé gèmí, ọmọ sángílì tí ọwọ́ tí wọ́n fi gbàdé ìlọ́ta, ọmọ gbàgàdà l'Ókè Àyàn. Ọmọ agbádéwọ̀lú ni ọba ìlú ò fẹ́ kí ọba ó pé méjì ni. Ìlú l'Ókè Àyàn á tóbi púpọ̀. Bẹ́ẹ̀ ni àtóbi tó jẹ́ nínú níṣà agbolé mi kò jùlé mẹ́rin lọ tó ń jẹ́ agbolé. Báyìí tó ń jẹ́ agbolé. Àwa ilé wa ó lé 300. Ó lé lọ́gọ́rùn-ún. Mo gbọ́ pé Òkè Àyàn ní ilé tó tóbi jù. Gbogbo pátápátá káfàtà sì ní ọmọ. Gbogbo kò dẹ̀ sí ipò kankan ní orílẹ̀ ní tọ́lọ́hún tí kò sọ ọmọ Òkè Àyàn bẹ̀. Ṣé ọmọ Òkè Àyàn lè fọ́mọ Òkè Àyàn? Kò ṣeé ṣe. Kò ṣeé ṣe. Kò sí àǹfààní fún yẹn fún fífẹ́. Kódà ọmọ wa gan a lè fẹ́. A lè fẹ́. Bẹ́ẹ̀ni. Bí iye kan ní gbogbo wa. Iye kan ní gbogbo wa. Òkè Àyàn ní kò sí irú nǹkan táwa ń ṣe. Torí wọ́n máa ń kí wa pé baálé Òkè Àyàn bí ọba àbòmí. Ní gbogbo ilẹ̀ Òkè Àyàn pátápátá, ilẹ̀ ta ní nílùú yìí, ilẹ̀ ta ní lójú Oǹdó, ó tó ìlọ́po 100 sí Òkè Àyàn lónìí àkíntalẹ̀ wa. Ọmọ wa obìnrin tá bá bí, ọmọ tó náà bá bí, ó lè wá kọ́lé sí orí ilẹ̀ ìyá rẹ̀. Ara àìtalẹ̀ síta. Àkíyàn so a fẹ́ kí àwùjọ wa kún kó pọ̀. Gbogbo ilẹ̀ Òkè Àyàn tó fi dé gbogbo igbólé wa yìí tá bá ti rí ilé tuntun bẹ́ẹ̀ Òkè Àyàn àbọ̀mọ̀ ọmọ Òkè Àyàn lónìí. Òjé tá fi jẹ ọ̀pọ̀lọpọ̀ ilé mi nìyẹn. Àbí tá fi tóbi ilé mi àwọn náà lọ́mọ bọ̀ ilẹ̀ tí wọ́n tó jẹ́ site wọ́n tà Òkè Àyàn ra lẹ̀ ń bẹ̀, ilé kan ra lẹ̀ ń bẹ̀, so wọ́n lè pe léyìn nílé wọn mọ́gbà tálejò ti pọ̀ jù wọ́n lọ. Àwọn ò ní àlejò láàrin wa. Àlásàwọ̀. Èsì láàrin tí a. Ó dá ìlà ojú yín yìí láti ẹ̀gbọ́n mi méjì. Sàràfà àti Bọ́lá. Ẹ mọ̀ wọ́n. Èmi gbà tí Bọ́lá wà ní Lásù, ọ̀dọ̀ mi ló máa ń wà. Ẹ̀nà wọ́n ni. Ṣé ìlà Ìníṣà ni àbí ìlà Òkè Àyàn? Ìlà Gánà ni. Àwọn bàbá wa Gánà ni gbogbo kò sí gbogbo àwọn ilé tẹ́ ń wòye owó Gánà ni wọ́n fi kọ́ pátápátá tí kò sí nìkan. Torí ìyá bàbá tèmi mú àní. Ìyá lérò. Wọ́n lè ṣàìsọ̀rọ̀ àmọ̀ntín nígbà táwọn wà Gánà. Àmọ̀ntín Àṣẹ̀núà dákọ̀ àwọn àdúgbò wa Gánà yìí. Ṣé bóun ti àárín Gánà àwọn bóun ló ṣe jẹ́ gan?
ọ̀rọ̀ Ghana yẹn àwọn bàbá wa lọ sọ̀rọ̀ ajé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ajé ni wọ́n sọ̀rọ̀ ajé ó ti wá di pé kò sí ẹnìkan ìdí tí ò ní lọ Ghana. ṣé òun ló fa sábàbí banku tá à ń jẹ òun ló fa sábàbí o nígbà kan ó ṣẹ̀ dínkù ni gbogbo oúnjẹ tó pọ̀ jù nílẹ̀ gbogbo ilé oúnjẹ banku ìyẹn olómi oúnjẹ Ghana ló pọ̀ jù nígbà kan ó ṣẹ̀ṣẹ̀ ń dínkù ni a lọ Ghana púpọ̀ kódà wọ́n ń gbé Ghana láti níṣàyí tó pẹ́ lójú mọ́tò ń lòdù lọ Ghana bẹ́ẹ̀ ni. Ọ̀dà mo fẹ́ kẹ́ bá wa mẹ́nu bà lórí kí ni pàtàkì abẹ́ igi tá a wà yìí kí ni àwọn tó jẹ́ bí childhood memories tẹ́ ní nípa igi yìí ṣá láwọn bàbá tí wọ́n ń pa àlọ́ fọ́mọ lábẹ́ igi yìí àbí ṣó ní àwọn kọ̀ọ̀kan tá a máa ń ṣe lábẹ́ igi yìí. bẹ́ẹ̀ ni ní igi yìí jẹ́ igi ìtàn bàbá wa tó wá tẹ Òkè Àyàn dó wọ́n dáfá fún ọdẹ ni àgbẹ̀ ni jagunjagun ni ojú ọmọ ló pọ́n ní Ìrágbìjí ó yẹ kó jọba kò sọ́mọ ló wá kà lára ní àwọn dífá ní kó máa lọ ìlú kẹta àbí tí n bá ṣe wọ́n ní tó bá fi lọ ìlú kẹta. tó bá ti kan odò ńlá kan ọgùn odò ńlá ọ máa lọ ọkàn ló ọbẹ̀ ló ti kan òkú àpò òkú tó tẹ ìnísàdó. wọ́n tọ́ ibi tí òun dédú ibẹ̀ kọ́ ni wọ́n júwe fún wọ́n tún ní kó máa bọ̀ kó máa lọ kó máa lọ kó máa lọ tó bá lọ títí yóò wá kan igi kan igi àyàn tó bá ti kan igi àyàn ibẹ̀ lọ́ọ́ dùn sí. ìgbà tí ń bọ̀ bàbá mi ó kan ẹnìkan ọdẹ kan níbẹ̀ yẹn ló wá ní ibi bẹ́ẹ̀ ni mò ń lọ wọ́n ní máa lọ ibi òkè yìí gbangba náà igi kan wà igi àyàn ibi òkè ń bẹ̀ yẹn ló wà ibi tí òkè àyàn fi dé ló wá débí ló wá pàgọ́ síbi ó pàgọ́ àti ìyàwó rẹ̀ bó ṣe bímọ dalẹ́ rẹ̀. àwọn ọmọ ló wá. àwa ni kódà nínú àwọn ọmọ tó bí nígbà tí wọ́n wá sọ fún lọ́hùn pé ó sáà ti bímọ padà lè ó ní bí ìgbé òun wọ́n wá ní ó dàá mọ̀ kó àwọn ọmọ kan lọ inú wọn wá pín àwọn ọmọ yẹn síra wọn wọ́n kó àwọn kan lọ padà sí ilé wa ní Ìrágbìjí àwọn náà wà ń bẹ̀dọ̀ ní ọmọ ìyá ọmọ bàbá ni wá so àkọ́bí rẹ̀ obìnrin tó wá bí ẹni tó wá kọ́kọ́ pàdé ńbẹ̀ yẹn ó wá fi ọmọ yẹn dá ọ̀rẹ́ fún onílé ilé Olúọdẹ títí di òní àjọ ń ṣe ni tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n wá bàtà àjọyè wọ́n dáwó wá gbà tí mo kúrò láàfin ilé Olúọdẹ ni wọ́n kọ́ gbé mi yà lórí gun bí tí bàbá wa àgbà bẹ mo wọ bẹ̀ wọ́n súre fún mi wọ́n ṣe gbogbo ohun tó yẹ ká ṣe kí n tó wá sí orígun wa ní àjọ ń ṣe ni ilé méjì yẹn wá sí. Nsìn ṣé a ti sọ nípa Ọ̀ṣun ṣé kò lé àlégún lé wa ni. Àlégún gbogbo mi ò lè ṣàì má wálé fún ọdún eégún ṣùgbọ́n mi ò gbọ́ pé eégún báyìí ilé Òkè Àyàn ló ti wá. ṣe rí ẹ̀sìn làwọn bàbá wa fi ó wà ńlẹ̀ ó wà dọ́là o ìgbà táwa ń dàgbà ó dá yín lójú pa sí lé ẹ̀kọ́ ewu ó wà ńbẹ̀ ó wà original wà ajá rẹ̀ wà ní ibùkún sẹ́ńtọ̀ sẹ́ńtì ń gbé ọdọọdún làwọn àmọ́ gbé síra wọn táwọn lọ́dẹ bá gbé àwa náà gbé láyẹ̀wù léegun wa láyẹ̀wù eégún ọdẹnu láyẹ̀wù ni bàbá wa omi tó Olúgbùjí yẹn tó wà tẹ bíbá ẹdọ ọdẹ ni tààrà gbogbo ilẹ̀ wa tá la ní ilẹ̀ ta ní ojú odò ní ilẹ̀ ojú odò yẹn ó sọ dẹ́dẹ́bẹ̀ ló gbà ó tóbi gan fẹ́ tó dájú lóyè. ó máa ń wè mí fẹ́ràn eégún ó máa ń wè mí tí bá gbọ́ pé ọba di méjì rèé kó wéèrè wọ́n tẹ́lẹ̀ pé láyé Òkè Àyàn lélẹ̀ náà tó bá ti di ìgbà míì tó bá ti fẹ́ wálé jẹun pé àwọn ẹ̀gbọ́n mi kan wà nílé tá ń ṣe lọ́wọ́ wọ́n mójútó Bọ̀dá Káyọ̀dé pé wọ́n sìn tí ìgbà tí mo jóye wọ́n gbé ìgbà tá jẹ Máyégún official and brother mi inú ilé yìí ni inú ilé bàbá tèmi lélẹ́yìí àwọn ẹ̀gbọ́n mi chief engineer Babátúndé mama gbọ́ engineer Délé Babátúndé Glister Success ó wà nínú kíní tó bá wo kíní program ẹni wọ́n wà ń bẹ̀ chief
àwọn ní chief Mayegun of Initial Land ìgbà tá a jẹ Mayegun agbé tá a fẹ́ jẹ àwọn oyè ńláńlá ní ṣàtọ́jọ́yè ìbílẹ̀ ó máa ń gbé jáde ó wà nílé tó mí bẹ́ẹ̀ ni ìgbà wo la lè wá pé ká fojú bà ká eégún tó bá wá nígbà ìgbà ọdún níyẹ gbogbo wa wà nílé máa pè àwọn tó ń ṣe owó á fún wọn ní nǹkan kéékèèké ní 10,000 gbogbo wọn ti ṣe gbogbo ètò ẹ̀ wọ́n á bọ́ á gbé jáde fún wa a lè ṣe fídíò. Gbá a lè fojú bà Ọ̀ṣun báyìí. A lè bọ́ sí débi Ọ̀ṣun sí nísìn. So ìgbà tí ọwọ́ kékeré ìyá Ọ̀ṣun wà dọ̀la àwọn méjì ní Madina àti ẹnìkan wọ́n wá láti Súlèjà ìkan gbé Ìlọrin wọ́n wá bọ́ láìpẹ́ mo fún wọn lówó wọ́n wá bọ́ àmọ́ gbà tá kéré tí Ọ̀ṣun bá jáde láyé báyìí wọ́n báyìí gbígbígbígbí gbogbo ọmọ kéékèèké a máa fọ́n ni wọ́n fún lásọ wọ́n fún àyàn lásọ tuntun. Àyàn yìí sí ṣé máa ń bọ́. Bẹ́ẹ̀ ni dìísí ni o gbà káwọn bàbá wa ti kọ́ pàtì àmọ́ àwọn ọ̀dọ́ wa nísìnyí wọ́n ti. tó nǹkan ti dòṣà fúnra ẹ̀ báwọn. ó ti dòṣà igi tí ìtàn rẹ̀ ti pé àwa gan èmi ò lè sọ pọ́dún báyìí. Century kẹta more than 300 years. So mi. ó jọun tó ti gbóná. Ẹ wo gbogbo àwọn eléyìí ṣẹ́rí gbogbo bíbá ẹ tẹ́lẹ̀ yẹ̀pẹ̀ ní inú ilẹ̀ lẹ́yìn gbogbo eléyìí wà tẹ́lẹ̀ bó ṣe ń gòkè mí ń wọlẹ̀ ní gbogbo ló tún tutù yìí. Ṣùgbọ́n ní mi dùn pé wọn tẹ fọwọ́ kan wọn gé wọn. À ń fi ṣeré o kò sẹ́ni tó lè fi bá ṣe gbẹ̀sìn tó àkì ń fi ṣeré gbogbo kódà lẹ́nu ilé ìta ṣe lọ gbogbo òòṣà lókè àyìn gbogbo ẹ̀ lábọ́ pátá tí wọ́n ti pa ti tẹ́lẹ̀ ti tún gbogbo ẹ̀ ṣe àti wọn tó ń ṣe tó má ti pè ẹ lọ ṣe àsọ pé kàbí mi ò ní kán má ṣe mọ́ àwọn bàbá ọ̀dẹ̀ bá mi jáyàn so gbogbo ẹ̀ dẹ̀ ń lọ ní létòlétò. èmi tèmi ti ẹ̀dùn pé a ti ní baálẹ̀ tí ò tapá sí tí ò pa ti ìṣẹ̀ṣe tí ò pa ti ṣẹ̀ṣe. a bá lọ́wọ́ àwọn tó bí wa ní àtàbá pátì bígbà tá bá ní wọn mọ tán ṣe nìyẹn tó bá wù Ọlọ́run láti ṣe gbogbo èèyàn lẹ́lẹ́sìn kan yóò ṣe owó tó bá wù Ọlọ́run sọ bẹ́ẹ̀ tó bá wù mí bẹ́ẹ̀ ṣe gbogbo yín lẹ́lẹ́sìn kan ohun tó pín wa ẹnìkan ò gbọ́dọ̀ máa jàjà tí ó ń ṣe tiẹ̀ Ọlọ́run ló ní so kò sí kẹyìn tó lókàlùkù bá ń ṣe kó sá ti mú àlàáfíà wà bó ṣe jẹ́ nìyẹn wọn ṣe pé ń bẹ̀ òòṣà nísà ó wà ní orí ìta ìtẹ́bá tẹ̀dẹ́lẹ́gbà ilé funfun báyìí òòṣà nísà wọ́n ṣe bọ́ láìpẹ́ ní gbogbo aláfọwọ́sẹ́ tó ń ṣe tó ń sóre fún wa gbogbo olùwọ́ ò ní nǹkan kan ṣe wọ́n pè wá sí church à ń lọ and I'm a Muslim kò sí nǹkan kan tó wà ń bẹ̀ wọ́n ń sọ̀rọ̀ àwọn kan ń sọ pé kíní kan mọ́ ni tèmi ó ṣe lèmi ń ṣe tó bá dìgbà tí ẹ ṣe nǹkan mi so bó ṣe jẹ́ nìyẹn. inú mi tèmi dùn mo dúpẹ́. Ọlọ́run ṣeun.